dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹwàá ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbẹ̀rù ìyàwó lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìròyìn kan eléyìí tí ilé ìfowópamọ́ ní World Bank tí wọ́n fi léde wípé bí ìṣẹ́ òun òṣì bó ṣe ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra, bí wọ́n bá gbé sórí òṣùwọ̀n, ó lé ní mílíọ̀nù lọ́nà 100 àwọn ọmọ ilẹ̀ yìí èyí tó ń lajú ìṣòro àìríjẹ àìrímu kọjá o. Ilé-iṣẹ́ ààrẹ èyí tí wọ́n ṣe àpèjúwe ìròyìn àti àlàkalẹ̀ tó ń ti ìyànnàná ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tó jẹ́ irọ́ tó jìnnà sí òtítọ́ gédéǹgbé o. Nínú ọ̀rọ̀ kan tẹ́ni tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu, ọ̀gbẹ́ni Sunday Dare, tó fi léde ṣe lálàyé wípé àlàkalẹ̀ ìyànnàná ọ̀rọ̀ tí ilé ìfowópamọ́ àgbáyé ní fílédè yìí jẹ́ irọ́ gbu eléyìí tó jìnnà sí òtítọ́. Ó ní lótìtọ́ àti lódodo, ó ní àwọn èèyàn tó ń lajú ìṣòro kọjá wọ́n ń bẹ ní orílẹ̀-èdè yìí, tó sì jẹ́ wípé kò sí orílẹ̀-èdè eléyìí tí kò sí irú rẹ̀. Ó ní ṣùgbọ́n iye òǹkà èyí tí ilé ìfowópamọ́ àgbáyé ní tí wọ́n fi léde, ó ní kò tó èyí hùn rárá, nítorí wípé ètò ìṣèjọba Bọ́lá Tinubu ló ti wá ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro èyí tó ń dojúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bákan náà lẹ́ka ètò ọrọ̀ ajé, iléeṣẹ́ ààrẹ ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ o lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu. Ó ní bá wa wò ó sí iye òǹkà tí wọ́n fi léde yìí, ó ní belenja báyìí ń la àwọn èèyàn èyí tó ń lajú ìṣòro àìríjẹ àìrímu kọjá ní orílẹ̀-èdè Nàìjíríà. Sunday Dare ní àwọn ọ̀rọ̀ ilé ìfowópamọ́ àgbáyé ní tí í ṣe World Bank láti dákúndábọ̀ kí wọ́n máa ṣe àyẹ̀wò irúfẹ́ àwọn ìròyìn, bákan náà kí wọ́n máa ṣe ìwádìí ohun gbogbo síwájú kó tó di wípé wọ́n gbé ìròyìn léde. Bí bẹ́ẹ̀ kọ́, ó ṣeé ṣe kí wọ́n rí pípọ́n ojú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, gómìnà ìpínlẹ̀ Abia tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, Eyín Orji Uzor Kalu, òun mà ló ti ṣe ọ̀rọ̀ kan èyí tó gbé jáde bí ẹni sebẹ̀ ẹ̀gúsí tòun ti ẹ̀bà tútù fún àwọn ènìyàn láti jẹ o. Oníṣẹ́ rí ọ̀gbẹ́ni Atiku Abubakar ti ṣe gbákejì ààrẹ tẹ́lẹ̀ rí, Peter Obi tóun náà ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, àti Jonathan, ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà. Oníṣẹ́ rí àwọn èèyàn wọ̀nyí, ó ní bí wọ́n jáde tí wọ́n bá du ipò lọ́dún 2027, wọn ò lè já ewélúborí belentàsé wípé wọn yóò na ààrẹ Bọ́lá Tinubu pa nínú ètò ìbò ọdún 2027. Orji Uzor Kalu èyí tó sọ ọ̀rọ̀ náà lórí ilé-iṣẹ́ amóhùnmáwòrán kan lánàá tí í ṣe Ọjọ́rú ló sọ di mímọ̀ wípé lótìtọ́ ní lódodo òun ni wípé àwọn ènìyàn yìí, àwọn náà wọ́n ti fìgbà kan darí ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè yìí tí wọ́n sì ní àwọn alátìlẹyìn tiwọn. Ó lámọ́ kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn, èèyàn kan yóò lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Ó ló dáhùn lójú gbangba wípé Atiku Abubakar, Peter Obi, Goodluck Jonathan, bí wọ́n bá jáde lọ́dún 2027 láti dupò ààrẹ, wọn ò lè fẹ́ ẹ̀yìn Bọ́lá Tinubu nọlẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó máa polongo fún ààrẹ Bọ́lá Tinubu ló ti wà ńlẹ̀ sẹpẹsẹpẹ o, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àkànṣe àti àwọn ohun mèremère àràmẹ́ẹ̀rírí èyí tí ètò ìṣèjọba Bọ́lá Tinubu ti fọwọ́ kàn yóò lè ṣe ìpolongo ìbò fún un, àti wípé èyí gan tó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
láti jáde síta lọ dìbò fún ààrẹ Bọ́lá Tinubu. Yàtọ̀ sí àwọn ènìyàn wọ̀nyí, lákòótán Kálù ní òun rọ̀ wọ́n kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣe sun owó wọn níná, kí wọ́n kówó wọn sí àpò láti fi jẹun tó dáa sínú àgọ́ ara wọn. Nípa ìdí èyí, kí wọ́n gbà fún Ọlọ́run, nítorí wípé ẹni a fẹ́ la yàn, ẹni a yàn òun la ṣe lógo ni ààrẹ Bọ́lá Tinubu jẹ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ènìyàn bá ń yọ́lẹ̀ ẹ̀dà ohun búburú a máa yọ onítọ̀hún ṣe. Ọwọ́ àwọn àjọ LASTMA ìpínlẹ̀ Èkó ló ti tẹ ayédèrú LASTMA kan ẹni ọdún 22 èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adétáyọ̀ Adéwọdùn gẹ́gẹ́ bí wípé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ibi ni gbà, tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló ti ń ṣiṣẹ́ yìí fún ọdún sẹ́yìn kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó ségi nínú ọ̀sẹ̀ èyí tí a wà yìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ LASTMA ìpínlẹ̀ Èkó látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ LASTMA ní ìpínlẹ̀ Èkó, eyín ọ̀gbẹ́ni Taofik Adébáyọ̀ tó fi ìròyìn ọ̀hún léde lánàá Ọjọ́rú, ṣe lálàyé wípé ọwọ́ tẹ ayédèrú LASTMA yìí ní agbègbè Ìtìrẹ́ ní ìpínlẹ̀ Èkó lásìkò tó dá ọkọ̀ Hilux Toyota kan tó dá dúró pé ńbo ni ọkọ̀ ọ̀hún ti ń bọ̀. Ó ní ẹ̀sùn tí ọ̀gbẹ́ni Adétáyọ̀ ti ṣe ayédèrú LASTMA yìí èyí tó fi kan awakọ̀ náà ní wípé ó ṣe àyípadà orí ọkọ̀ níbi tí ò ti tọ́. Nípa ìdí èyí, yóò san owó ìtanràn $80,000 náírà 80,000 naira èyí tí wọ́n fà mọ́ra wọn lọ́wọ́ kó tó di wípé àwọn tí wọ́n jẹ́ ojúlówó LASTMA wọ́n dé bá wọn níbẹ̀ láti bá wọn dá sí ọ̀rọ̀ náà lérògbà wípé bóyá ojúlówó LASTMA ni. Nígbà tí wọn yóò fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n rí wípé ayédèrú ni. Nínú ọ̀rọ̀ èyí tí ayédèrú LASTMA náà Adétáyọ̀ Adéwọdùn eléyìí tó sọ fún àwọn òṣìṣẹ́ LASTMA ìpínlẹ̀ Èkó ní wípé ó kéré tán òun rí owó bíi $65,000 naira ń lòun pa lójoojúmọ́ láti ìgbà tóun ti bẹ̀rẹ̀ iṣẹ́ ibi èyí tó ń ṣe láì gbèsùgbẹ̀bà. Ọwọ́ kan ni wọ́n fi ọwọ́ òfin mú. Ní báyìí àjọ LASTMA ìpínlẹ̀ Èkó ni àwọn yóò taari rẹ̀ lọ sílé ẹjọ́ nítorí wípé ìwà ìbanilórúkọ jẹ́, ìdójútì àti pípera ẹni lóhun tá ò jẹ́. Òun ni Adétáyọ̀ ti ṣe ayédèrú LASTMA tí ń rí owó tó ń lọ bíi $65,000 naira lójoojúmọ́ pé iṣẹ́ ibi ní í ṣe o. Ilé ẹjọ́ ni ó sì ṣe ìdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti tẹ àwọn ògbónágbòǹgbò ọ̀daràn tí ń da omi àlàáfíà ìpínlẹ̀ Ondo tí ń da láàmú lóòrèkóòrè. Àwọn méjèèjì wọ̀nyí tí wọ́n ní ọwọ́ ti tẹ̀ ó sì ti wà ní àgọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo. Àwọn náà ni Joseph Innocent àti Abimbo Rotimi. Àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ti wà lágọ̀ọ́ ọlọ́pàá o, gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Ayọ̀ládé tó fi ìròyìn náà léde ṣe lálàyé pé Abimbo Rotimi jẹ́ ògbónágbòǹgbò adigunjalè èyí tí máa tún da omi àlàáfíà agbègbè láàmú. Wọ́n ní bákan náà èyí ló máa tún bá àwọn tí jínigbé ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Ó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí wọ́n ń pe orúkọ àpèdá rẹ̀ ní ọ́físà Kọ́yí síwájú kó tó di wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó rọwọ́ tó. Wàyí o, Ayọ̀ládé tí í ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ni àwọn ti bẹ̀rẹ̀ wádìí lórí àwọn arákùnrin ọ̀daràn méjèèjì náà. Ní gẹ́rẹ́ tí ìwádìí àwọn bá parí ni wọn yóò taari wọn lọ sí ilé ẹjọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn olùkópa nínú Big Brother Naija, eyín Káyọ̀dé Ọlátúndé èyí tí wọ́n mọ̀ sí Roboy, òun mà ló ti ní òun ní ìfẹ́ láti jáde du ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ iwájú. Nínú ọ̀rọ̀ kan èyí tó fi léde nígbà tó ń ṣe àlàyé ara rẹ̀, ìrìn àjò rẹ̀, ibi ó ti ń bàbọ̀ àbí tó bàdé o,
pẹ̀lú ìfẹ́ tí àwọn ènìyàn tí wọ́n fi hàn sí lásìkò tí Big Brother Naija tó ń lọ lọ́wọ́. Ó ló fi hàn wípé lótìtọ́ àti lódodo ọ̀dọ́ ń ló lè mú àyípadà bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó láti wípé lásìkò yìí lòun mọ̀ wípé lótìtọ́ àti lódodo òun ló ní àwọn olólùfẹ́ tí wọ́n ń fẹ́ òun fẹ́re tí wọ́n sì ń tẹ̀lé òun lóòrèkóòrè. Nínú ọ̀rọ̀ tó fi léde náà wá ṣe é lálàyé wípé lọ́jọ́ kan lọ́jọ́ iwájú òun sì ní ìgbàgbọ́ wípé òun yóò jáde láti dupò gómìnà ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Rowboy tó fi léde, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà àti ní àgbáńlá ayé pàápàá jù lẹ́ka ètò ìṣèjọba tó sì jẹ́ wípé bá a bá wò dáadáa, ó ní òwe àwọn àgbà tí wọ́n ní ọwọ́ ọmọdé kò tó pẹpẹ bẹ́ẹ̀ sì ni tàgbà wọ́ kèrègbè ń lọ̀rọ̀ ọ̀hún. Ó ní bá a bá wò dáadáa àwọn ọ̀dọ́ ló lè mú àyípadà rere, ìdàgbàsókè, ìlọsíwájú, ìgbà ọ̀tun dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní láàrin èmi àti rẹ̀, ó ní ìlọsíwájú ilẹ̀ yìí ó ti bẹ̀rẹ̀ láàrin àwa ọ̀dọ́. Ó ní èròǹgbà òun rèé tóun sì ní ìgbàgbọ́ nínú èròǹgbà òun wípé lọ́jọ́ iwájú òun yóò jáde láti dupò gómìnà tóun yóò sì já ewé olúborí ní ìpínlẹ̀ Èkó. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ròyìn nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹ́ni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.